ṣẹ̀ṣẹ̀ ẹ̀yin ọmọ Odùduwà. bá a ti ṣe báyé lè yí àṣàyè o gbogbo òòṣà tó wà nífẹ̀ẹ́ láti bọrí ṣùgbọ́n tí wọ́n gbàgbé ìṣẹ̀ṣe. nítorí a mọ̀ pé o sọ máa lè bàbá rẹ lọ́jọ́ téèyàn bá kún kékeré tó bá yẹ ọ̀sẹ̀ tó kéèyàn dàgbà kó má ládìí ẹ̀ rà yẹn kí láǹfààní ayé tá a wà tá à ń gbádùn táwọn kan ń jìyà bẹ́ẹ̀ aráàlú ní ò ní gbàgbé ọkọ rẹ̀. o mọ̀ pé kábíyèsí èkó wọ́n mọ̀ wọ́n wàjà ni ẹ̀rọ bá fi ìkú wọ́n mọ̀ wọ́n pọ̀ bá lè ní. ìròyìn ọmọ tí mò ń gbọ́ náà da ẹ̀rọ máa rọ́bà fún ìròyìn rẹ̀ ọ̀dà ọ̀sán rẹ̀ ni kọ́mọ yẹn àwa gan ọ̀sà fún kú yìí. má sá o kó o bá sá o má pa ọ́. ẹ káàbọ̀. ta ló kú wá kí. gbogbo ẹ ti rọ́ọ̀kù. ààrẹ máa rọ́bà fíkọ́ nìyí. ààrẹ máa rọ́ọ̀bà fún. kí ni ṣe ń bí. ẹ ṣe ń ṣe bí agánlẹ̀ gàbá ẹ̀yìn ni àwọn ọpọlọ ń bá yín gbà ẹ gbádùn. àwa jẹ́ àpàjùbà ká mọ̀ ọ̀rọ̀ parun ká mọ̀ bí kóra wa gbogbo bóyá koríko ó dìde olùwà darapọ̀ máa wẹ̀ wá àwọn náà tẹ̀lé lónìí. ẹ wò ó ẹ sọ fọ́ yẹ̀lá o kò gbọ́dọ̀ fún ọmọ mi lóyún tó bá dàn wò pẹ́rẹ́. mo ní mo fẹ́ wá ní. ọ̀lẹ́ àbọ̀ òde yìí. báwo bẹ́ẹ̀. ẹ jẹ́ àwọn olùkọ́. gbogbo ibikíbi tí owó yìí bá ti wá ń wá ìdè kan mílíọ̀nù kan ni ìbáà jẹ́ euro ìdè kan mílíọ̀nù kan gbogbo ohun tí mo wí bẹ́ẹ̀ ni kó rí o. owó náà fi ń pinnu owó ṣé yìí ò mọ̀ kí gbogbo àwọn tó wà nídìí kọ́ńtrátì tọ́gà àti wà ń rí òun ló jẹ́ kí kọ́ńtrátì bọ́ sí wọn lọ́wọ́. gẹ̀ẹ́sì ń kẹsẹ́ bó dénú bàbá wọn bí ò dọ́kàn wọn gẹ̀ẹ́sì ń kẹsẹ́ ó yá gbèsè òkè gbèsè òkè gbèsè òkè. Chief, ewu wà. ewu wà. Ewu báwo? Yeah, there's an evil spirit around you. Your life is in danger. But Sanjay, how did you know that? My India talisman tells me. Ewu wà. ọ̀rọ̀ tó bá ti níwọ lóun mọ́ sọ ìwọ náà mọ́ sọ ọ́. ewé ọdẹ tó dára jù lẹ́rán jẹ tẹ̀tẹ̀ òpópó ní sùnwọ̀n létè kòkòrò àkèré dára láwọ̀ dára déyán ọ̀pọ̀lọ́ burẹ́wọ̀ òdìbí lójú adé ta ọ̀sán tó gbọ́dọ̀ bòtò ní kòkòrò ó wọ̀
Obi èmi ni mo dáa tó yóò mọ̀ pé jẹ̀gbọ́n ńlá ní bẹ lọ́rùn ẹwà ẹlẹ́wà adé pàtẹ́kẹ́ ẹwà àfàìmọ̀ kó má ṣubú dẹwọ̀ ń nù. Obi produced by the beautiful and brilliant Lizzy Anjorin starring Jídé Kòsọ́kọ́ Ronke Odùsànyà Táyọ̀ Adélẹ́yẹ Mr Paragon Fúnkẹ́ Ẹ̀tì Eniola Badmus Ahmed Alasari marketed and distributed by Okiki Films and Music 5 Alhaji Street Ladiga bus stop Ìkòròdú 4 Ìdìdì lane 1st floor Ìdúmọ̀tà 28 Ìgbogbo road Aláṣẹ bus stop 174 Agege Motor Road Mushin shop 104 Mojosore Sidi Market Bọ́ládé Òṣòdì 23 Ẹ̀ṣọ́ street besides Omoto Cathedral Oyemekun road Àkúrẹ́ OBZ office besides the general post office station road Òṣogbo 5 Ẹ̀rẹ́gùrù street besides Oba Palace roundabout Iléṣà. bó ṣe ń sàárẹ̀ o bẹ́ẹ̀ lówó tí ó mọ̀ pọ̀ sí. ẹlẹ́dàá rẹ̀ ni ó lọ ṣiṣẹ́ wá fún ọ ní agbègbè méjì ayé òun ọ̀run tí ó gbowó ńlá fún ọ tí wọ́n máa ná káàkiri. mọ́kọ́ orí mi kọ́ àyà mi kọ́ ìwọ ni ọ̀wà mú. bí màdó sí ilé tẹ́ máa wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí ìgbẹ́rù kí wá kú. ṣé láyé rẹ ẹnìkan kan ò fún ọ lóòkà tó kà. ẹni tó bá dẹ̀ fi hàn pé torí dáàdi òun ti lówó òun fẹ́ máa gbéraga síbi tí ilé oge ó tó oge jẹ. èmi àti olùjọ wà láyé ìdájọ́ máa jìyà wàá lọ ni tó bọ́. bẹ́ẹ̀ ni màá sọ fún mi ní ìmọ̀ ìsàlẹ̀ náà sọ pé ọmọ àti mo rí. Coming soon. ariwo ọjà lásán ni. òní lè fàyè lẹ̀tẹ̀ gbọ̀rú lọ.
Olúwa gbogbo ìmọ̀ òkùnkùn nínú ìdílé Olúwa pàtì gbogbo ìmọ̀ òkùnkùn nínú ìdílé Olúwa pàtì. Jésù gbàdúrà wa. Kí ló lè fà á? Ìdí pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹkú ìyàwó kan Ọlọ́run ní ká dúpẹ́. Ẹ̀mí yóò lò ó. Ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn kọ́ mi. Ẹ̀ẹ́dùn kọ́ mi. Ẹ̀ka ìlà. Ẹ̀ka ìlà. Ẹ máa padà yá ilẹ̀. Ẹ̀ka ìlà. Máa wọlé lọ. Ẹ̀kú àlejò mi. Ẹ̀sẹ̀ gẹ̀. Ilẹ̀ wálé. Náà mi dùn gan-an tó ṣe ètò ọmọdúnrún yẹn ìkọ́kọ́ ìbá ṣiṣẹ́ títí kó sì fi dé nǹkan mọ́lẹ̀ ètò ṣe dààbò ọ̀kárí náà. wọ́n ní bẹ́ẹ̀ báwo ni ìwà ìyàwó rẹ̀. Ó dàbí pé Ọlọ́run so àwa méjèèjì pọ̀ láti ọ̀rọ̀ rẹ̀. Fún mi ní wàhálà rí. orí ẹgbẹ́ ìfẹ́ ló kọ́ra ilé tẹ́ lọ́wọ́ ra yé ìfẹ́ yín pọ̀ gan ọlọ́ọ̀ni káfẹ́ náà jẹ́ ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan kan fún ọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá ọ sọ fi sí ọwọ́ òsì má fi sọ́wọ́ ọ̀tún kọ́ ọ má bàa fi jẹun ìmọ̀ràn ni o tó o bá ní ọ̀rọ̀ méjì níkùn ẹyọ kan tìyàwó rẹ o kì í ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn sọ fóbẹ̀ ẹ̀kọ́ kan ní nǹkan èmi mọ́tòrí bẹ́ẹ̀ ṣe màlàmàlà jẹ́ ọmọ ọlọ́kọ kó o sì mọ̀ níyàwó jẹ́ ọmọ olólórí èmi mo tún fẹ́ sọ nǹkan kan fún ọ kò ní wù mí kó wu àwọn kan bí ìwà òmùgọ̀ lè mí pè é kéèyàn sọ pé wọn àti ìyàwó mi wọn daṣẹ́ pọ̀ máa kówó sí báǹkì kan kò dáa rárá jẹ́yàwó ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ olóní ìwọ náà ṣe tiẹ̀ lọ́tọ̀ kó sí tiẹ̀ kó o sì máa ná nínú tiẹ̀ fún ìyàwó rẹ̀ kálùbáríkà yìí bá wọ ọ̀rọ̀ rẹ̀ tọ́ba sì ṣe bẹ́ẹ̀ ó sì máa ga ni ṣùgbọ́n pé àjọ máa dọ́gbọ́n owó tèmi ìyàwó àdá ọkọ dà kí ni àgbàríkà ṣe fẹ́ wọṣẹ́ rẹ irú kí n dọ́dọ̀ rẹ ní ìsìn tàbí ó fẹ́ bu ẹnìkan lówó ó di dandan kó sọ fún ìyàwó rẹ pé ó fẹ́ fún mi lówó àṣírí ẹ̀bọ̀ náà. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àti pé òun nífẹ̀ẹ́ yín kò lè ní kí n má fún yín lówó. Ó sì nífẹ̀ẹ́ mi ju bàbá ẹ̀ lọ bàbá ẹ̀ ló ṣe sọ̀rọ̀ sáàmì tí ẹ lọ́tọ̀. Ẹ ṣe mo gbọ́ nǹkan tẹ̀sán Ọlọ́run aṣọ ẹ wá lọ wo ẹ̀yìn ẹ̀mí náà ẹ jágbàgbé. torí òkú ọdún mẹ́ta kì í ṣe àlejò sàárè mọ́. ó mọ̀ mí mo mọ̀ ẹ́ àtijọ́ wà tipẹ́tipẹ́ já mi sí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan jẹ́ kí n mọ̀ iṣẹ́ wò gan ni. àwọn gọ́ọ̀mẹ̀ntì ló gbé iṣẹ́ building fún wa secondary school kábàáwọn kọ àmọ́ ẹ jẹ́ kí adébọ̀tà. ẹ̀gbọ́n ó mà dáa kẹ́. ẹ ṣeun. olúwa ló ní wọ́n wà lókè wáyé. iṣẹ́ la gbé. ẹ má ṣe ra yín léṣe. kò ń ṣe nǹkan tó lé náà kò ń ṣe nǹkan tó lé náà. wọ́n lè jẹ́ fún mi ní contract náà nípa ọmọ owó bẹ́ẹ̀ náà ló yẹ ká pé fún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé 80 million ọ̀rọ̀ṣẹ́ 50 million lè máa gbé execution. fine school lè máa bá wọn kọ́ kò yẹ yín but 10 million ní tèmi àti ẹ̀. iṣẹ́ yẹn 80 million àbí a máa fi 50 million ṣe iṣẹ́. bẹ́ẹ̀ni. èrè ajé 30. lágbára Ọlọ́run. èyí máa mú 10. èmi àdẹ́kù 20 tó kù. ṣíkẹ́nà. Ọlọ́run á fún wa ṣe àtọ́jú àti mú kò sí ètò ìṣòro fún orí láti gbé sáré.
ṣé mo lè rí ìwé tẹ́ fi gba iṣẹ́ yẹn? Wá ó wà bí mo ń dáhùn. Okay. All right. Owó gidi lélẹ̀. Sọlọ́kọ̀ mọ́ bí ti rí o. Àwa jáde. Ṣé kí n mú ilé ìdáná àbí ẹ̀rù dání? Kọ́pì wà lọ́nà mẹ́rin bí ẹ̀dá. Ọlọ́run àfún àṣelágbára ọlọ́mọrọ̀ lọ. Àdùnnú kí ló wá ṣe ń bí? Máma jẹ́ káyé bá ìbò ibi tí ìṣúra ènìyàn bá wà ní ọkàn rẹ̀ fà sí. Ìyẹn nìkan kọ́. Ìkúrò lójú ní ìkúrò lọ́kàn. O ò fẹ́ fi àyè sílẹ̀ fún àwọn abẹ́lẹ́jà yan, àbí? O mọ̀ pé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ tó. Báwo dẹ̀yìn? Ìyá rí kó kíkọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Ọwọ́ yá ẹsẹ̀ gan ò dúró. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́. Ń lọ tẹ ẹrú dẹ́dẹ́ tẹ ẹ̀kan dúdú ráàyè o. Wọ́n ń lọ ìsọ onígòlù lámúnigun. Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ má pẹ́ o, àwa náà délé tán. Ayọ̀lá. Àjọṣe lè rọ́gà wálé. Ṣé wọ́n ti retí yín? Kò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ iṣẹ́ àtiwò ni mo fẹ́ rí wọn fún. Ẹ fọwọ́ sí ìwé ìgbàlejò. Ẹ jókòó. Hello. Yes, sir. Ẹ kú ṣẹ́ sir. Báwo? Okay. Ẹ ní àlejò nísàlẹ̀. Ẹ kú wọlé. All right. Ọ̀gá wálé. Báwo ni? Kí ni nǹkan tí mo bá wá báyìí?
ló ṣe tó ń sọkún àbí ó kábàámọ̀ nípa nǹkan tí a ṣe bí. mi ò ṣọkan tó sùn lọ́dọ̀ àlejò lásán ìdílé. òbí èdè tó dé ọmọ mi àwọn ọlọ́run ni kò yá gbàkátà kò má bàa gbà kodo. Gan ni ṣùgbọ́n fún mi ọ̀rọ̀ òyìnbó tó ṣe pẹ́ńsù òun ló ṣe rìsà sí àgbégbàdé àwọn tó gbéṣẹ́ fún ló ń ṣe tó báyìí. ọmọ ìjà rí lábúrò àgbàdo kò lọ. aago 5 àlọ́. ọmọkùnrin yóò tún wọlé. kí ni wọ́n ń ṣẹlẹ̀ báyìí? Ibi ló wọlé sí. Ṣé ń sọ̀rọ̀ bí wèrè báyìí? Adé kọ̀ọ̀kan fún mi lómi náà. A níbo ló lọ? Ìdáhùn sí bí
ìbéèrè tó béèrè mo lọ síbi tó mú mi látara. Gbogbo béèrè tó ń béèrè ó ń dà mí láwọn ènìyàn agbára tí mo gbé béèrè náà. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo ṣe é ni? Ó dà tí má ṣe máa jù wálé jù tí má ṣe máa jù. Àjọ dìde ó ṣe ṣòtítọ́ ó ṣe wálé ṣòfẹ́jọ́ tí o bá fẹ́ kún àbùkù padà sínú ilé ló ṣe tì ní ṣubú. Gbogbo ará àdúgbò tó bá ń gbọ́ nǹkan tí mò ń sọ mo fẹ́ pààyàn o. Wàá pa mí. Ọ̀dà bàbá ya ẹ dákun tó lọ ẹ dákun ẹ mẹ́ta ẹ̀gbọ́n sọ ẹ̀yẹ́ ọ̀la. Wàá pa mí. Ibi tó bolo ń lọ ẹ bá mi bì lọ́wọ́ ẹ̀ pé bolo ń lọ. Ẹ̀yọ́lá. Kó sọ tó bá lọ fún mi. Ẹ dákun tó lọ rọrùn. Èso ọmọ níyà yín lò. Ẹ wo bí ẹ bá obìnrin sọ̀rọ̀ níbi tó bá ti ń gbọ́. Màá lọ́kùn èèyàn lọ́wọ́ o. Kí lè ń sọ èyí? Màá lọ fáwọn àpapọ̀ dodo. Ojú ọ̀gbà ni ó ti ọ̀. Ojú sọ̀rọ̀ báyìí lẹ́nu wọ́n pààyàn. Tí ò bá pa mí lónìí lórí ọmọ àlè ni ẹ. Ọmọ àlè ni ẹ tó bá pa mí. Ṣé bókun tiẹ̀ ni wọ́? Ọ ẹ̀ mọ yàrá yín o. Ṣé ẹni tọkọ tìyàwó ara ẹ̀ mọ yàrá yín o? Tẹ́ bá mojú táwọn èèyàn fi ń wò ládùúgbò yìí. Ẹ ní wúkọ́ rárá àdájọ́ ibi kan ẹ̀ máa jà. Ẹ jẹ́ pé ọ̀rọ̀ yín wọ́n máa fi sàdékọ́gbọ́n ni. Tẹ́ máa rí pé ẹ fẹ́ ara yín. Ẹ wá bẹ̀rẹ̀ sí kíra yín mọ́lẹ̀ ẹ lura yín láì tí. Ṣé ẹ fẹ́ gbọ́? Mo fẹ́ gbọ́. Ẹ sọ fún pé kó kúrò ní ojú ọ̀nà tó wà. Mo ti gbọ́. Ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ pé bolo ń lọ. Ó gbọ́ ìwé lórí kó bolo ń lọ. O ẹ lè dà mí lórí irú èwo ni ẹ bá ń ṣèdánwò fún mi. Ẹ sọ pé kú ẹ gbọ́ irú mi lórí kó. Ẹ rẹ̀ ní sùúrù fúnra yín. Wo pàmò ìlú ọ̀la wọlé. Ní ìní kúrò. Ní ìní kúrò. Ibi tó bá lọ ni kò sọ. Ẹ pọ́n mi lé láàrin yìí. Aláìgbọràn lè wúrẹ́ gbàsí lè rú ẹ. Ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ajáwò ni ẹ kò ṣe kú kò ṣe yẹ eléyìí lèyí tó fi wà pamọ́ ni ẹ. Bọ́bọ̀lá o ti dákun o ti sàánú mi kọ́ pọ́n mi rí. Ẹ wo bí ṣé gbogbo eléyìí tó ṣẹlẹ̀ gan ó ti ń jójú ti èmi náà òun ló dẹ̀ fà. O ṣe ọlọ́ọ̀fọ̀ lé. Má bínú gbọ́. Fàǹkẹ́ mara fàmọ́ra. Máa fọ ojú ẹ ẹnu burúkú tó fi ń pẹ̀lú lájà òyìn mo fẹ́ ju eyín ẹ̀ dànù. Ẹ bá ní sùúrù. Àtọ́ni ní sùúrù. Abọ́lá èyí sí yẹn dáadáa. Èyí sí yẹn dáadáa. Abọ́lá ò ní sùúrù kankan. Débi kan tán sùúrù. Ó ò ní sùúrù kankan. Ìwà abọ́lá wù yìí. Ẹ ṣe ìpàdé kí ló dé lọ́wọ́ kan pẹ́lẹ́ ní wọ́n á dẹ́ka yìí ni. Ẹ kà á tọ̀ sí ni. Ẹ wá bẹ̀rẹ̀ sí ìyàwó ni mọ́lẹ̀ wọ́n lù. Dákun tàbí ìyá ọlọ́run bí yà jẹ́ ọ́. Ọlọ́run bí yà jẹ́ ọ́. Ọ̀pọ̀dùmù ọ̀pọ̀ tẹ̀sẹ̀ rárá ń bẹ̀. Kọ̀ọ̀dá o tó bá rẹ̀ mẹ́sàn-án tó kọ̀ọ̀dá. Ọwọ́ akẹ́wọ́ ọlọ́mọ mẹ́lẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lùlù gbẹmugbẹmu. Okó bòbò tọmọ ọlọ́mọ bí. Ṣé nígbà ọ̀tọ̀ rẹ̀ lé wọn ṣé ọ̀tọ̀ bọ́ máa lù ni. Ṣé yóò gbọ́ nígbà tó ń pè mí ní àjàwò èmi àjàwò. Tó bá jẹ́ pé ìyàwó yín ló pè yín lájàwò kí lè máa ṣe. Bẹ́ẹ̀ bá pè mí lájà kí mo máa ṣe. Ó sì yíyàwó yóò pè mí lájà ọ̀nà kó o bọ́yá mi obìnrin àbí ń bẹ̀rẹ̀ sí kìmọ́lẹ́ sọ̀rọ̀ àmì dáyà kìlà. Àjàò kí ni tó tuntun bẹ̀ gan-an tí ò sáwọn jẹ́ pé owó kì í wọn ga àjàò ní jẹ́. Ẹ wo ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan. Kí ni ọgbọ́dọ̀ ìlú ọ̀mí ìwọ̀n ti ṣe sílẹ̀ tán? Máa sunkún máa jọ ọ́ àwọn àníyàn fọlọ́ ń ṣe sùúrù. Ẹ kíyè sára o torí bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti ń kọjá bẹ́ẹ̀ o ó ti ń di nǹkan mí ọ̀rọ̀ jọ torí Ọlọ́run o. Ìrọ̀lá àná ò ṣe sùúrù
ètò ìyá kù. Wọlé gbà mí létí. Wọlé gbà mí létí. Wọlé ti jalè àgbò. Ó ti jalè àgbò. Yọlá mákàdá mọ ọ̀rọ̀ jù báyìí lọ. Wọ́n ló gbà mí lẹ́jọ́ sáà tó ní mọ́ síbi àwọn à ń bẹ̀. Ẹ̀ẹ́dọ́ lọ́gbà ọ̀rọ̀ náà parí ọkọ̀. Òun náà jẹ́ bọ̀sọ̀ dídò tọrọ sórí ọlọ́mọdé ayé láburú sórí tọkọ ti yàwó lẹ́nìkan bá jẹ́ mílíọ̀nù fún ọjà àbúta ni obìnrin ìlú kẹsàn ọmọbìnrin lọ́wọ́ àtọwọ́ àṣálẹ̀ bẹ́ẹ̀ ó rí kékeré mọ́ dáadáa kẹ́ bá nàkọ́ síbẹ̀ ó wù tẹ́ ẹ̀mẹ́ẹ̀dógún tó gbàgbọ́ lẹ́kọ̀ọ́ tó gbé wá sí ìjà ohun àtọ́kọ ẹ̀ ní ìfọ́lé tí gbogbo gbà ní sórí pótí tó nìkan nìsín ọlọ́run jẹ́ tiẹ̀ orí bẹ́ẹ̀ o bá mú wọlé lọ. Kókó ti ìwà wò ni wọn tóbi kó má fi lọ fa nǹkan mí sí wọn lára. bẹ́ẹ̀ ló ń bá o ìjà wọn náà wá parí ìwọ nìkan méjì fún àṣìlá. Ó jẹ́ ìṣó. Ṣíbáyé la ṣe sọ, ṣe ti rán lábẹ́ ìfẹ́ mi nínú ọkàn rẹ̀. Dákùnjáre Yọlá lónìí tí ọlọ́run fìyà tí ọlọ́run tó jẹ́ yà. Ṣé ti yá tán ni? Olùmọ̀rọ̀ sọ ọmọ dákọ̀rọ̀ ṣe fa nǹkan ní ìṣẹ́ àṣẹ́kù tó ń sun ní ẹ̀sìn tí èyí ní ó ní táípọ́ọ̀dù ní àbí kí ló ń lò sí. Ẹ̀yìn ni ojú kò balẹ̀ ẹ̀bẹ̀ o, ọba tó lé ní ìṣe ni o. Ìfẹ́ mi nínú ọkàn rẹ̀. Ló jẹ́ mọ̀ pé kó tó di wípé mo pàdé ẹ̀ kò sí ìdùnnú àtayọ̀ kankan nínú ìgbésí ayé mi. Àmọ́ láti ìgbà tí mo ti fi ojú kan ẹ̀ ó ní ìdùnnú ayọ̀ gbogbo nǹkan tí ó mú ọkàn èèyàn balẹ̀ òun ló ti wá sínú ayé mi. Ó wá dàbí ẹni wípé ayé ìpín sí méjì. Gbogbo nǹkan tó múnú èèyàn dùn ó wà lọ́dọ̀ tiẹ̀. Gbogbo nǹkan tó ń gbanú èèyàn jẹ́ díẹ̀díẹ̀ bí tó ti ṣe rí tẹ́lẹ̀ ó wà ní ọ̀nà kejì. Ẹ ti ń tọ́ mi jù. Ìyàwó yín kan ni. Ìyàwó mi kí ló ṣe? Ìyẹn lè ṣe ń tàn mí yìí. Kí ẹ máa lọ fún ìyàwó yín dínà. Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. O ò mọ bí ìyẹ́ ṣe tó níwájú mi. Ṣé tí ká sọ bí obìnrin ṣe dáa tó ni? Obìnrin tó ju ẹ̀gún rege ìdúró ẹni káwọ̀ ni tó ń rìn bí àwọn tí wọ́n ń fi ìrìn pawó sápò. Ìwọ tó jẹ́ pé tí èèyàn bá rí tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin òun á tẹ̀ ṣí. Áńgẹ́lì wo ló kọjá lẹ́gbẹ̀ẹ́ nìyí? Wo bí jẹ́ ká fọ ọ̀rọ̀ tí Àdùnní sílẹ̀. Àdùnní ò ní nǹkan kan ṣe inú ìgbésí ayé mi mọ́ mo nífẹ̀ẹ́ o. Ó ti dàlejò nínú ilé mi tálejò bá pẹ́ lé kí ló kó tálejò ṣe àlejò àfilélẹ̀ fún nílé ni. Ẹ̀yin ọkùnrin ṣá ẹ̀rù kọ́tà ìsọpọ̀ ìyàwó yín ṣé kò ṣe pàṣọ tẹ bá fi lọ ìyàwó yín lè máa fi sókè àjà fẹ́mi náà báyìí. Pàṣọ àbí kí ni mo. Ọlọ́run ní jẹ́ kí ìwọ rógun pàṣọ láyé ẹ̀. Àmì o. Olórí burúkú ọkùnrin ló máa mú pàṣọ ló máa fi nàwọ́. Fi pàṣọ náà ẹ̀. Òbí mi ò mọ tí mo lè sọ ni Àdùnní ti sú mi nínú ayé mi. Àmọ́ ìwọ èkùrọ́ lálábàákú ẹ̀ wá. Gbogbo nǹkan kí nǹkan ni mo lè ṣe láti jẹ́ kó fi wà nínú ayé mi títí. O lè má gbà mí gbọ́. Béèrè ohun tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi tí n bá lè ṣe. Mo mọ̀ kó lè tóbi lọ́kàn ẹ̀ ó lè tóbi lẹ́nu ẹ̀ láti sọ pé kí n gé orí mi wá tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn tó wọ́n sọ tí n bá ní gé. Ó ti ò mi ò fẹ́ gé orí o. Ṣé máa gé orí rẹ̀? Kí ló fẹ́? Ṣé kìí ṣe pé ó máa di lọ́la kan sí? Ẹ máa ní kó kúrò nílé tẹ̀gbà fún mi. Ǹjẹ́ mo rọ́kò sọ pé kẹ́rù jáde nínú ilé? Má ta mi lábùkù, ó kàn mí lábùkù nìyẹn. Èló ni wọ́n fi ń gbalé tí bá wa kọ́lé fún ẹ̀ ńkọ́? Kékeré nílé ìtòrí. Tí ó bá máa fi di ìwòyí ọ̀la, wà á ti wà nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ tiẹ̀. Àbúrò iná lójú gbogbo ara rẹ̀ kìkì ọ̀fà ní má yà lé mi o wá. Àti tí èèyàn bá ṣe àṣemáṣe tó bá dẹ̀ ti mọ ẹ̀bi ẹ̀ lẹ́bi ṣé bó yẹ kí wọ́n dáríjì ni. Ẹ bá mi bẹ̀ Adùn pé kó má bínú. Adùn.
ọ̀rọ̀ lọ́kọ́ ẹ sọ sílẹ̀ yìí o máa fẹ́ kó o fọwọ́ wọ́nú kó o má bínú àbùkù olólùfẹ́ kò ṣeé fojú sí bí bẹ́ẹ̀ kọ́ ilé ò mà ní rojú. àǹtí mi ìgbà tá a ti ń tì sìn kojú mi náà ìgbà wo la ní kó ní má jẹ sí. Wálé àǹtí Wálé àǹtí owó ìrànwọ́ kù sí sí wọn máa fẹ́ kó máa mú sùúrù gan-an àwọn ò kì í ṣe ẹran ìyá ní ìwà o wọ́n ti pé gbogbo ìgbà tí wọ́n bá ti ń bí ẹ má jẹ́ kó máa kó sí ẹ lórí mọ́ ṣé o mọ̀ wípé nǹkan ẹlẹgẹ́ làwọn obìnrin ni. àǹtí elédùn ọ̀run jẹ́ kó tọwọ́ tèmi fọ́ o. àmín. ṣe rí nǹkan tó ṣe pàtàkì jù òun ni kẹ́ bá mi bẹ̀ mọ́ pé kó má bínú ìwé ò ní ṣe mọ́ lọ́wọ́ mi. kò bínú mọ́ ọwọ́ ẹ̀ ló wá kù sí ìwọ ni mo bó ṣe máa bẹ ìyàwó ẹ̀ mo ti ẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ̀yìn méjèèjì sọ. má ṣe bẹ́ẹ̀ o my darling kí ló dé bẹ́ẹ̀ kọ́ la ṣe sọ ọ́ má ṣe bẹ́ẹ̀. ẹ fẹ́ bá a sọ̀rọ̀. má ṣe bẹ́ẹ̀ o my darling kí ló dé bẹ́ẹ̀ kọ́ la ṣe sọ́sẹ́ má ṣe bẹ́ẹ̀ o ò bá rántí ìfẹ́ tó so wà pọ̀ bí mo bá ń bínú tó o bá ń bínú ó lè dá ìfẹ́ wa rúṣẹ́ má ṣe bẹ́ẹ̀ o ò bá rántí ìfẹ́ tó so wà pọ̀ tí mo bá ń bínú tó o bá ń bínú olólùfẹ́ fìwà rẹ̀lẹ̀ bá mi lò má ṣe bẹ́ẹ̀ o ò bá rántí ìfẹ́ tó so wà pọ̀ má má bínú oh my darling kí ló dé bẹ́ẹ̀ kọ́ la ṣe sọ má ṣe bẹ́ẹ̀ o ò bá rántí ìfẹ́ tó so wà pọ̀ tí mo bá ń bínú tó o bá ń bínú darling ó lè dá ìfẹ́ rú. ó ti tó ọlọ́run ní sọ̀rọ̀ ẹ lọ́rọ̀ ẹ lẹ́kùn má sunkún mọ́ àbí kò má sunkún mọ́ bàtà bá bẹ̀rẹ̀ tó lè tó ìgbọ̀gbọ̀ lọ tó fẹ́ ráyè jà mí o. àti ẹ̀mí jà mí mọ́ àlùjá mọ́ lágbára tí mo bá ń bí ṣàmà pé mo fẹ́ ṣàmà ìwà rẹ̀ ṣàmì. Wálé ẹ̀gbọ́n ní kí ni nǹkan tó ṣe ránṣẹ́ pè mí kò lè púpọ̀ ọ̀rọ̀ pàtàkì kan wà tí mo fẹ́ bá yín sọ ní. ṣé ò lè ìyàwó ẹ̀ ń kọ́ àtàwọn ọmọ wọn wà ẹ̀rù bí ẹ̀gbọ́n èmi náà fẹ́ máa bá yín ṣeré lọ sí ilé ìgbafẹ́ yín yẹn. ṣeré lọ síbi ìgbafẹ́ wa. Wálé ìwọ tó kì í mú nǹkan kan ó máa mọ iye àlàáfíà tọ́lọ́run fún ẹ̀kẹ́ àwọn táwọn mú wa à ń ronú bá a ṣe máa kúrò ní ìwà rádaràda yẹn. ẹ wo bí ẹ̀gbọ́n kò yé yín tẹ́lẹ̀ ni má la yé yín. ṣé rí mo ṣẹ̀ṣẹ̀ pàdé ọmọbìnrin kékeré kan tó mọ ìkẹ́ ọkùnrin. Wálé lẹ́nu ẹ ìgbà olúbẹ̀rẹ̀ eléyìí olólùfẹ́ ni tó mọ̀ mí tọ́jú má máa dán wò kẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣàkíyèsí pé mi ò lajú tẹ́lẹ̀. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. fún ara mi náà ni mo mọ̀. ṣé o ti wá lajú báyìí. mo ti ń gbìyànjú ẹ̀ díẹ̀díẹ̀. ta ló tún sọ yẹn náà fún ẹ. èmi náà tún mọ̀ kí mo ti ń gbìyànjú. fún ara ẹ ló mọ̀ pé ò lajú fún ara ẹ náà ló tún mọ̀ pé tó ti lajú. wọ́n lè pa mí lẹ́rìn o. Wálé má dán wò sórí nǹkan téèyàn ọba kì í ṣe tẹ́lẹ̀ á ṣàjèjì lára èèyàn. ẹ wo bí ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe ro ni o ṣe rí ọmọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. ẹ̀gbọ́n tí ẹ bá fi ojú kan ọmọ yìí àrí má lè lo àwò padà sẹ́yìn ni. ọ̀rọ̀ obìnrin ló yòǹbó tó ìlò òjò ran ilé lórí tó ń ṣe yéé gbọ́nà sọ fún mi kí ló wà lára ẹran ìgbẹ́ tí ò sí lára ẹran tó wà lé ẹ wò bí ẹ̀gbọ́n
ọmọ tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó yàtọ̀ sí gbogbo obìnrin. ọ̀dà èmi ò ní mú ẹ lọ́bì kankan o ṣó ti yẹ èṣù tí èèyàn bá ti mọ̀ fún ọdún tó ti pẹ́ ó dáa ju áńgẹ́lì tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. ẹ wo bí ẹ̀gbọ́n mo ní àwọn àlejò nínú ilé tí mo fẹ́ dá lóhùn má tún máa pè yín ẹ ṣé gan wálé ẹ ṣé gan wá gbọ́ àwọn ẹ má gbàgbé nǹkan tí mo bá yín sọ. fiyè sọ́rọ̀ mi o fiyè sọ́rọ̀ mi dáadáa o má fi jẹun o gbọ́ wa kì í ṣe gbogbo kòtò tí èèyàn bá rí lèèyàn máa ń torí bọ̀. ẹ ṣé lóore o mo ti gba àmọ̀ràn yín má dẹ̀ mú lọ ẹ ṣé gan àmọ́ nǹkan tí mo sọ ẹ má gbàgbé. wọ́n di ẹ̀wọ̀n ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilé yìí o kò yé mi náà o. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ìjọ ò lè ti kú ni. ó di jẹrin lẹ́ni tó ti kúrò nílé. àti jẹrin ó dẹ̀ pé fóònù rẹ̀ kò dáhùn. kò gbé e tí n bá ń pè báyìí kò ní dá mi lóhùn. kò gbé aago láti jẹrin tó ti kú ni. bàbá ni. hello. dádì ló ń sọ̀rọ̀. ṣàlàáfíà lẹ wà. pẹ̀lẹ́ ní ó kí mi sáàpọ̀ ní wọ́n fẹ́ bí i. ń gbọ́ ìgbà ló ti kú òní. ìyàwó ẹ̀ wá sọ fún mi pé láti jẹrin ló ti kú òní òun dẹ̀ pé aago rẹ̀ ọ̀dáhùn. kí ló tó fi lélẹ̀ tó fi ìyàwó ẹ̀ nìkan lé láti jẹrin kí ló dé kí ló fà á ó ti bẹ̀rẹ̀ ẹni kú ni. ẹ wo bí bàbá ọmọbìnrin fẹ́ bà ayé mi jẹ́ ó fẹ́ sọ mí di òkú ọ̀sán gangan ni mi ò lè gbà fún wàhálà yìí ti pọ̀ jù ojoojúmọ́ ariwo ni ẹ mọ̀ kí mi ò kí ń pariwo ó dẹ̀ ti sú èmi. mo sọ bẹ́ẹ̀ ń borí èèyàn burú yóò ṣe fi ìyàwó lẹ̀ pé tó fi lélẹ̀ tó fi ìyàwó lẹ̀ nígbà tó rí rẹ̀ ò burú nígbà tó bèèrè ọ̀bá jẹ́ kọkùnrin ọ gbádùn tí ò fi lọ́kàn balẹ̀ tí ń gbé lẹ́mìí gbóná mo sọ bẹ́ẹ̀. ẹ wo mo ti lọ rí dókítà mi o dókítà mi sì jẹ́ kí n mọ̀ pé mo ti lẹ́jẹ̀ ríru ṣé kí n wá ti kékeré kú ni òun ló jẹ́ kí n yẹra fún un. ìwọ náà sẹ́ẹ̀ mọ̀ yìí pé o ti yàn kọ́ bí apẹ̀rẹ̀ ti ga ìwọ náà sẹ́ẹ̀ mọ̀ yẹn àbí ṣé ìwọ ọmọ tó yẹ kó fẹ́nu aṣọ fún bẹ́ẹ̀ ńgbà náà sórí rẹ̀ báyìí ní ìsìn àbá aṣọ fún ọ kò burú má ṣe. ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀. sọ fún ọ òní kò wálé láti jà nígbà tó o fẹ́ pa mo tó bá sọ kílẹ̀ fún ọ tó bá ṣe ọmọ ìyá rẹ mi ò sí rẹ láti jarun ó ti ní wá lọ ọ̀sẹ̀ wọn bọ̀ sọ́dọ̀ mi ní sí láti jarun tó bá sọ ọmọ yìí mo ti mọ ọ fẹ́ pa ni má pa fún mi jọ o jọ má pa fún mi o tí mo fẹ́ sọ fún ẹ ni wọ́n sọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kíni tó fẹ́ sọ kíni tó fẹ́ sọ ọ̀dà omi rẹ odò ọgbọ́nẹ́jù kí ló ṣe ọ́ ọ̀fọ́kọ̀ọ́kọ̀ dalẹ̀ ọ̀dà rárá kíni bẹ́ẹ̀ ọ̀dà rárá. ọ̀la ṣe sọ́sẹ́ má ṣe bẹ́ẹ̀ o ò bá rántí. ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni ìfẹ́ mi nínú ọkàn rẹ ṣó ti yá apá rẹ èyí tí o fi fẹ́ mi dẹnu ṣó ti yá tán ni. ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni ìfẹ́ mi nínú ọkàn rẹ ṣó ti yá apá rẹ èyí tí o fi fẹ́ mi dẹnu ṣó ti yá tán ni. ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni. ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni. ṣé báyìí la ṣe sọ ṣó ti yá àdàbẹ́ yẹn ni. ìfẹ́ mi nínú ọkàn rẹ ṣó ti yá apá rẹ
tí o fi fẹ́ mi dẹnu ṣó ti yá tán ni ṣé báyìí la ṣe sọ ṣó ti yá dàbẹ̀ yẹn ṣé báyìí la ṣe sọ ṣó ti yá dàbẹ̀ yẹn ṣé báyìí la ṣe sọ ṣó ti yá dàbẹ̀ yẹn ni ìfẹ́ mi nínú ọkàn rẹ ṣó ti yá parẹ́ èyí tí o fi fẹ́ mi dẹnu ṣó ti yá ṣé báyìí la ṣe sọ ṣó ti yá dàbẹ̀ yẹn. ohun tó jẹ́ nínú ìgbésí ayé mi náà ni. kí ni nǹkan náà. olólùfẹ́ mi rántí fẹ́ àkọ́kọ́ tó so wá pọ̀ ẹni bí ọkàn mi rántí ìfẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ níbo ló bá mi sọ sí ìfẹ́ mi nínú ọkàn rẹ̀ olólùfẹ́ mi rántí fẹ́ àkọ́kọ́ tó so wá pọ̀ ẹni bí ọkàn mi rántí ìfẹ́ ìbẹ̀rẹ̀ rẹ̀ níbo ló bá mi sọ sí ìfẹ́ mi nínú ọkàn rẹ̀ ṣé báyìí la ṣe sọ ṣé ti yá dàbẹ̀ ṣé báyìí la ṣe sọ ṣé ti yá dàbẹ̀ ìfẹ́ mi nínú ọkàn rẹ̀ ṣé ti yá dàbẹ̀ èyí tí o fi fẹ́ mi dẹnu àdùnní lọ lọ́jà gbogbo obìnrin tó wà nílẹ̀ yìí tó bá fẹ́ àtàgbàgbàrà tó bá rìn alọ́bì nìní tó fà ìṣènìyàn tó fún gbogbo ara ṣàrọ̀ lóko ló mọ̀ kẹ́kọ̀ọ́.